kí Olúwa kí ó bá tẹ́wọ́ sáfẹ́fẹ́ rẹ̀. Ó yá ìjọ ẹ bá jókòó. Ẹ jọ̀ọ́ ẹ̀yin press. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo èèyàn rí kéèkì yìí. Nǹkan tó wà nínú kéèkì yìí ó pọ̀ gan-an. Ó lè jẹ́ mẹ́ta ni o. Bàbá Láràdé ẹ jọ̀ọ́ mo ti lọ bá wa mú bàbá mi yẹn wọlé. Ó wà fún gbogbo àwọn bàbá àti àwọn ìyá wa tí olóyìnbó ń pè ní thespians tí wọ́n yan iṣẹ́ olùkọ́ni táwọn èèyàn kan ń pè ní eré tí wọ́n yan láàyò. Bàbá Ajídé kò sọ́kọ́sọ́ tàkà fún mi gbà kẹ́ńjọ́ kan mo lọ bí wọ́n bèèrè lọ́wọ́ èmi náà ní skul wa ni wọ́n ní kí ló dé táwọn bàbá wa ṣe máa ń fẹ́yàwó tó pọ̀ láyé ìgbà yẹn náà wá ṣàlàyé fún mi. Wọ́n nígbà yẹn wọ́n ní kò sí ẹni tó máa ń fẹ́ kí ọmọ ẹ̀ kó lọ bá àwọn onítíátà ṣe. Wọ́n ní bìkọ́sì eré ni wọ́n pè òórànù ni wọ́n máa ń pè wọ́n. Bẹ́ẹ̀ lẹ́nìí Jídé Kòsọ́kọ́ ìsọ Wikipedia phenomena is a global man. Ẹ jọ̀ọ́ kí ló ṣe látọdún kẹwàá kò tí ì ṣe nǹkan míì akọ̀gbọ̀gbọ́dọ̀ gbọ́dọ̀ àwọn lọ́ọ̀yà kan kọjá. Iṣẹ́ ìran ni today in Africa tó máa ń sọ ẹni yẹn káṣọ èdè abínibí káṣọ tèbó tó dùn lẹ́nu ẹ̀ tí ó máa fi ọ̀rọ̀ tí ó sì máa fi fọ́ ìtumọ̀ sí wẹ́wẹ́ bó bá jẹ́ tẹ̀lé ìbò Jídé Kòsọ́kọ́ ni ó sì pass across kò tí commercial kò tí so tọ̀ ní gbogbo Nàìjíríà ẹ máa dákọ̀ ọmọ Ìgbò náà ló ṣe wà lórí kíní tí ọ̀rẹ́ mi ni kí ni ó ṣe fún mi. Ọmọ sukùl mi tún ni mo tún kọ́ léèrè kí ló ṣe fún mi. So àwọn kéèkì yìí in fact ìtumọ̀ wọn ó sọ wà symbolic. Nǹkan tó represent àṣà wa, ó represent iṣẹ́ eré wa, ó represent stage, ó represent cinema. Lẹ́yìn yẹn significantly ó dẹ̀ wà coincidental wípé lẹ́yìn òun tún ni convener wa Adédọ́yìn Williamot Amadu tó tún ṣe ọjọ́ òbí ẹ̀. Lóòótọ́ nǹkan tá à ń sọ yìí jẹ́ surprise tọ́rọ sọ fún mi ó dìdí sẹ́rí kíní kéèkì tí wọ́n ṣe happy birthday sí ó yẹ tiẹ̀ kù kò fẹ́ ká gbé wọlé wọ́n yóò gbé wọlé ni. He said we are here to celebrate our fathers, our living legends, our veterans. Bó dẹ̀ ṣe sọ lẹ́jọ́ nígbà yìí máa ṣe bàbá wa wọ́n wá rẹpìsẹ́ǹtì bàbá wa Charles Olúmọ bàbá wa pásítọ̀ Túbọ̀sù Ọdúntì wà dìde nígbà tí mo tún fi àsìkò pé bàbá wa Prince Jídé Kòsọ́kọ́ bàbá wa Abdulateef Bámgbọ́dẹ bàbá wa Adéwálé Ẹlẹ́ṣọ̀ bàbá wa Àkùkọ Ọ̀ṣun
bàbá wa Sámúsì Nìkùkùté Téwé. Ẹ̀ka ló ń yọ̀bọ̀ yà mí èmi àti ìrọ̀lẹ́ yìí. Ẹ̀jọ̀, where is my president? Where is my president? The Golden World Ambassador. Ambassador Saheed Balogun. Ó ti lọ. Bàbá wa Adéwálé Ẹlẹ́ṣọ̀, àwọn ní the immediate past president IPP of ANPP. Bó tẹ̀lé bá àbẹ̀wò gọ́ọ̀mọ̀ mi kò president sílẹ̀, wọ́n láti dandan ìwúwo. A sì ní ẹgbẹ́ wá sọ́dọ̀ Jésù ọba yín pé. Ẹ jọ̀wọ́, wọ́n tún kà sí pé ìyá wa president of the women's wing. Alájà Fausa Balógun ẹ̀yìn ẹ̀dúgbò ìyá wa bẹ̀rẹ̀ ẹ̀yìn là ìyá mi olóògbé ìbànúmẹ́sì ọgọ́ yá yù ẹ̀jẹ̀rú fíìmù síósíó. Kéèké kí la máa fi di báyìí àtẹwọ́ la máa fi gé. Kọ́tàmá spell legends. Oya. We are spelling everybody. And spell legends. I'm a follow letters here. The magic game. G Ẹjọ́ ṣáà wà fún ìwà ẹ̀jọ̀ abẹ́ ṣe abẹ́bẹ̀rẹ̀.